ta ló ń ṣọdún lónìí ẹ wí fáyé Iyalaje tirẹ̀ ló ṣọdún lónìí o. M.C Blessiner M.C Blessiner mo dé o. Ilé oníjó là á ti jó, ilé aláyọ̀ lèèyàn ti yọ̀. Àlàájà Halimat Sadiat Iyalaje gbogbo òtìrẹ́ káfàtà ní sọdún tá a wá kí o. Ìyá olóríire olóyè tọ́pọ̀ rẹpẹtẹ. Gbogbo ọjọ́ kẹtàlélógún nínú oṣù keje ìlàyájọ́ orí kádùn ìyá mi aláyéèrè Àlàájà Halimat Sadiat Iyalaje tirẹ̀ Erelu Kétu arówó sàdínì Kétu the incoming Ìyálóde of Itireland ọmọ onítìrí ọ̀fọ́nrán àbúrò bá mi Buhari ọlọ́tọ̀ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ọmọ abúlé sowó olórí bọ́bakẹ́yẹ obìnrin ìtìrẹ̀ ikú ọ̀wá ní wọlé rẹ̀ àìsàn ò ní gbé ọdẹ lọ́la àálà lókè. ìyá Ahmed ní sáùtì òkú ọdún o. ìyá Rukayat yèyé mẹ̀sọ́ gbogbo ẹgbẹ́ dá. ìyá wúrà ọlá ní Canada ìyá Abdulhafiz ní Canada ìyá adéọlá ó ti ṣòwò kalẹ̀ kó rèrè jẹ́sì lókù. ọlọ́run ọba dúró ti gbogbo wọn a ò ní fi wọ́n ṣàwátì lọ́la bàbá òkè. Àlàájà Halimat Sadiat o ọjà tó ọdá kalẹ̀ yìí ànádàálẹ̀ ní kọ́ ọ̀nà lágbára lọ́wọ́ Olódùmarè ọba. ọlọ́jọ́ òbí Àlàájà Halimat Sadiat ọ̀rọ̀ rí ọ̀sà ìyá mi lẹ́nu bèèyàn bá ti jẹ́ ní ire náà ni wọ́n fi wárú wọn. ẹni yìí lọ́jẹ́ láwùjọ ọ̀wá ní dẹni ẹ̀tẹ́ láéláé ẹ̀mọ́ yá sàmì àṣẹ. ọlọ́jọ́ òbí Iyalaje tirẹ̀ o ajé ọ̀wá ní wọ́n nínú ilé rẹ̀ arówó sàdínì Kétu owó ò ní wọ́n ọ̀nà gbàrówó rẹ̀ ó sì ní dí lágbára lọ́wọ́ bàbá òkè. ọmọ aráyé ò ní jalè wọ́n ó pé wọ́n ní sàmì òtún sàmì kọ́ wá gbé tó àmì mi. orógbó ajẹ́ kó o gbó nílé ayé kọ́ ọ tọ́kọ́ ọpẹ́ kánrin kése kọ́ ọ tágbàlagbà ṣe. ikú kì í pòfo àìsàn kì í ṣe lẹ́ẹ̀lẹ̀ àìsàn ò ní í ṣe ọ́ lágbára lọ́wọ́ Olódùmarè ọba. Àlàájà Halimat o máa ń gbọ́ ìgbà ẹ̀sìn ò gbọ́dọ̀ dènà dọ́wọ̀ tó rọ́wọ̀ ní bàbá ẹ̀sìn sin ìwọ lọ́mọ borí àwọn ọ̀tá rẹ̀. ọdọọdún ní láàṣọ lógúnlógún ọdọọdún ní ìrókò ó so lọ́gbọ̀nlọ́gbọ̀n o ní tètè kú kọ́ ọ fọwọ́ pawú kó o ferigi tóbi kó o sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọ̀yá o dẹ̀wọ̀n á kí ọ sílùú bàbá rẹ̀ gan tó bí ọlọ́mọ lẹ́ o ìwọ lọ́mọ Àwórì oṣù àkẹsàn ọmọ ọlọ́kọ̀ tó ní sẹ́rí ẹ̀yin lọ́mọ wájú ọlọ́kọ̀ tí í ṣòwò ẹ̀yin ọlọ́kọ̀ tí í ṣèjìgbà àlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́pàá àtàn yẹbẹyẹbẹ kájú omi ẹ̀yin lọ́mọ káfọ́páwà káfàjẹwà kásọpanù kásàjẹnù káwá fògèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rí ìṣẹ̀rí ọlọ́fin ni bàbá tó bí i lọ́mọ gangan lẹ́ o ọmọ arúgbó òde èyí tí fàyàfà mo ní bá kẹsàn-án ọ̀gá jùgbò bí ó sì ga jù kùkùté kọ́sà ti níbàámu léwọ́ torí kékeré ọdẹ ni bàbá tó bí i lọ́mọ ṣe ẹ̀yin lọ́mọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run bàbá yín ní ti gbẹ̀bí ilé tó tún lọ rèé gbẹ̀bí òde ọgbẹ̀bí ewúrẹ́ ó tún lọ gbẹ̀bí àgùntàn ẹ̀yin lọ́mọ afíjú ejò tí fàyàfà wọ́n ọlọ́jọ́ òbí máa ń gbọ́ wọn kì í gbowó ọkọ̀ lóṣù wọn kì í gbowó ọkọ̀ lákẹ̀sán lé ẹni bá gbowó ọkọ̀ lóṣù tó ṣe bẹ́ẹ̀ gbowó ọkọ̀ lákẹ̀sán lé adigbadigbọ̀n agbọ̀run alákejì lọ ni akẹ̀sán lé àgbẹ̀bí òmùwẹ̀ mọ̀ pé òní ọkọ̀ dà lóṣù ọ̀la ọkọ̀ dà lówó dé ilé ẹgbọ́n kíní dọkọ̀ lóṣù kíní dọkọ̀ lówó dé ilé wọ́n pé sẹ́mi ọmọ pé orí akẹ̀sán ní dọkọ̀ káàkiri ní ilé ọmọ olú ńlá ilé ọmọ agbọ́dìgún nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ òbí Àlàájà Halimat Sadiat Iyalaje tirẹ̀ o nǹkan ò ní í ṣe ọ́ ìwọ lọ́mọ ṣe nǹkan lágbára lọ́wọ́ Olúwa ọba ó ti sọdún èyí náà bọ́ ọba wa ń gbọ́ Àlàájà Hamdalat ìyá Ahmed níyànà ìpájà ló pé àṣèyí ṣàmọ́dún orí ajẹ́ kó o ṣe púpọ̀ lókè pẹ́.